Double tap your nipple. Double tap your nipple. Double tap your nipple. Double tap. Double tap your nipple. 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 My pretty baby, they were bell. But to Jolie fine is in kidney more fine. My pretty baby, they were bell. But to Jolie fine is in kidney more fine. Faaji fine. Faaji onire o. Wẹ́rin ẹ máa gbọ́ wẹ́rin lẹ́nu mi. Ṣùgbọ́n double tap o. Double tap o. Double tap o. I'm not a pretender. I do what make me happy every time. Tender. I do what make me happy every time. Kò sí bó ṣe lè ní owó tó ní Nàìjíríà. Kò sí bó ṣe lè ní owó tó ní Nàìjíríà. O ò lè rí ọtí. Kò sí bó ṣe lè ní owó tó ní Nàìjíríà. O ò lè rí ọtí. O ò lè rí. Kò sí bó ṣe lè ní owó tó, o ò lè mọ irú ẹ̀ láyé. Wọ́n import ẹ̀ ni wọ́n ṣe fọ́ba Solomon special. O ti rí. Bó ṣe wà yìí 50 èló mo rà 1.5 million naira bó ṣe wà.
kò sí bó ṣe lè ní owó tó wọn bí ẹrẹ kórìíra wọn ní town ni àwa ò lówó but a ní owó tí a lè fi take care ara wa tá a máa fi ṣe fàájì àwọn àgbáwo tí ń wọlé massive fly ti wọlé lè fi take care ara wa tá a máa fi ṣe fàájì àwọn àgbáwo tí ń wọlé massive fly ti wọlé táwọn àgbáwo bá ti dé comment section máa jẹ́ kẹ́ gbọ́ massive fly ti wọlé táwọn àgbáwo bá ti dé comment section máa jẹ́ kẹ́ gbọ́ àwọn olówó ti wọlé bọ̀tí nǹkan táwọn olówó yẹn ò tí ì mọ̀ ní wípé tó bá ti fẹ́ máa wọlé àwọn olówó ti wọlé bọ̀tí nǹkan táwọn olówó yẹn ò tí ì mọ̀ ní wípé tó bá ti fẹ́ máa wọlé kọ́ má kàn máa wọlé bíi pé kí wọ́n fi lion wọlé àbí kí wọ́n fi money gun wọlé kọ́ má kàn máa wọlé bíi pé kí wọ́n fi lion wọlé àbí kí wọ́n fi money gun wọlé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ ìpolówó kan ti dé sáàrin wọn àgbáwo kejì náà ti tó wọlé oyè náà ti tó wọlé àwọn àgbáwo kejì nìyẹn oyè náà ti tó wọlé àwọn àgbáwo kejì nìyẹn táwọn olówó bá ti dé comment section táwọn olówó bá ti dé comment section máa jẹ́ kẹ́ máa gbọ́ ṣùgbọ́n ẹ double tap because o mọ̀ bóyá alẹ́ táwọn olówó bá ti dé comment section máa jẹ́ kẹ́ máa gbọ́ ṣùgbọ́n ẹ double tap because o mọ̀ bóyá alẹ́ yìí ló máa padà láàánú ẹ̀ a máa double tap a máa double nipple ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ọtí ìyá wèrè gan ó ń gbé mi débẹ̀ bíi ó ń gbé mi lọ sí high headquarter level ọtí tí wọ́n mú yìí ó yá burúkú wèrè ó ń gbé mi lọ sí holy aramada level ó ń gbé mi lọ sí holy aramada level Anita sáà ń sáfọ́kó lágbára o Anita sáà ń sáfọ́kó lágbára o Anita má sáfọ́kó tí ẹ̀ dán kíni wò lẹ́ẹ̀kan Anita má sáfọ́kó tí ẹ̀ dán kíni wò lẹ́ẹ̀kan kó lè lọ ròyìn iṣẹ́ ìhìn rere oko ìjọba ọba Solomoni kó lè lọ ròyìn ẹ̀ fún gbogbo àgbáyé ẹ lọ ẹ̀kan kó lè lọ ròyìn iṣẹ́ ìhìn rere oko ìjọba ọba Solomoni kó lè lọ ròyìn ẹ̀ fún gbogbo àgbáyé ẹ lọ sí gbogbo ayé kẹ́ lọ jẹ́rìí mi ẹ lọ sí gbogbo ayé kẹ́ lọ jẹ́rìí mi ìran wà lálẹ́. Ọba ẹ kálẹ́ sà. ẹ má jẹ́ kí baby girls kí wá náà mi o ẹ wọ́n like baby girls kí. wọ́n bá ní sáfíìsì ní sà. Where are you? How was today's service, sir? Where are you? Listen, where are you? Mo wà nílé, sir. Are you sure? Yes, darling. Why are you? Ọba o. Ọba ẹ má worry.
Come on, test it now. Oh, I don't worry. I'll test it very soon. Very, very soon. Are you sure? Very sure. Àwọn pé ojú àlá láti máa ń jẹ, a tún máa jẹ lójú ayé báyìí. The first day tó bá jẹ́ ó jẹ́ mí ní 1 million. Ọba ẹ rántí nǹkan tí mo sọ fún yín lọ́jọ́ yẹn tí mo pè yín lórí àlá ẹ̀. Ṣé kí ká sá wọ díẹ̀ bá sá lọ sọ̀rọ̀? Ọba Ṣé ẹ ká rántí ẹ ti gbàgbé sí. ṣé ká mute níbi kí sá lọ pẹ̀ ní WhatsApp? Yeah. Talk to me. Oya, Ọba ó message yá, mi ní ó yá. WhatsApp. Oya, message mi ní WhatsApp ní sí ká Màá mute mẹ́sẹ̀jì níbi. yín. Ẹ jẹ́ kí n drop. Lady yẹn já gan, lady yẹn ó já. Kò dàbẹ́ yìí sẹ̀pẹ̀tẹ́rì sẹ̀pẹ̀ lúlù. Yẹn fẹ́ máa ṣe ta ló ráyè gbogbo sẹ̀pẹ̀tẹ́rì yẹn.
ẹ kú sọjí sà à ń wò yín o onírẹ̀yìn ó ti sẹ́. ẹ ra sà lọ́lọ́ lẹ́wà ni. kí lẹ wí. ṣé lọ́lọ́ lẹ́wà ni. lọ́lọ́ mi gbọ́ Yorùbá ṣé hòtẹ́ẹ̀lì lẹ́wà. rárá o inú ilé mo wà mi kàn sí nínú rúùmù ni mo wà ní apá kan sí tún mi sábà ná hòtẹ́ẹ̀ àfi tí n bá travel. ọjọ́ mélòó ni ìsọjí kù báyìí bàbá. ó di tán. ó ti tán lé ní mo rò pé àṣewọ ọ̀ǹtátì ni. rárá o. Olúwa sáyẹ̀nsì àdúrà yín sà lẹ́dùnmáà àdúró tì yín. àṣẹ o. kábíyèsí ṣe sẹ́kẹ́tírì padà wá. kò wá. ẹ máa ní di sẹ́kẹ́tírì mi nìyẹn o kò mọṣẹ́ níṣẹ́ nìyẹn o. Ọba mi o. Ọba mo enjoy service yín o. Ẹ kálẹ̀ wá fún. alùbáríkà ṣàlàáfíà lẹ ṣe yóò máa rọrùn. Àlàáfíà ni wà mí o. I don't know. Ọba mi kálẹ̀ sà. ẹ̀rẹ̀kẹ́ màdúyọ̀. Bless Ọba. ẹ̀rẹ̀kẹ́ màdúyọ̀. Ọba Ọláyin náà ni sà. níbo ló wà. Mo wà l'Abẹ́òkúta sà. kí ló wá ń jẹ lọ́dọ̀. Sà? kí ló ń jẹ lọ́dọ̀ nípa. Ọba mi ò jẹ́ anything o. Mi ò jẹ́ anything sà. ó lè ti wá lọ́kọ̀ kàbẹ̀mí náà ló ti ń dóòdù. Ọba mi ti lọ́kọ o. Mi ti lọ́kọ mo ṣì dá wà. lẹ́sàn méjì ni mo béèrè. pé o ti lọ́kọ̀ àbí èmi náà ló ti ń dóòdù. Ọba mi ti lọ́kọ.
ó mọ̀ pé mo lè já ẹ dànù. Kí ni mo ṣe Ṣé ọba? wo ti lọ́kọ̀ àbí mi ló sì ń dúró dè? Báwọn kan ní Ẹ ṣe bí méjì. kí n dáhùn ẹ̀yọ̀ kan nu méjì àbí? Yes, we need one option. Báyìí mo ṣe ń dúró dé ọba. You are talking. You are talking. Now you are talking. What the world? Now you are talking. Ẹni náà mo ṣe ń dúró dé sà. Are you sure? Yes, sir. Yeah, Abigail. Oh, they call me. So to ask the answer. Mo ṣe tán ọba. Bẹ́ẹ̀ ló máa kó wá sílé. Nígbà tẹ́ bá ti wá tọrọ mi. Mọ́mí Abigail ẹ kálẹ́ mà. Ẹ kújọ́ mẹ́ta mà. Wo rí fóònù ẹ àbí kò pè mí padà ń sìn WhatsApp bóyá kẹ̀mí ìmọ̀ nọ́mbà ẹ̀ mú. Èmi ò kì í gbé nọ́mbà sórí. Look your phone or you call me back on WhatsApp now. Níbo la máa kó sí lọ́wọ́ ẹ̀? Òun náà ni Ìlàjẹ. Ọ̀ Èkó. Ní nǹkan tó máa gbà. Kí ni nǹkan tó máa gbà? Ó pọ̀, ó máa kọ́ líìsì fún yín ni. Ṣé ìjọ tó bá ṣe wọ́nran máa gbówó mi padà? God bless you. Ṣé dáadáa ilé wa mà?
So lady they joking wo be o se wa bi ti tẹ́lẹ̀ be aka won. Okay, sir. Mr. Bossa. Ọkàn àwọn holy set akọ fà sí ẹ lẹ́ni ni wípé ká sanwó orí ẹ̀. That is all. Ó fẹ́ wọ pampers ni. Mo fẹ́ place camera mi dání ọba. Wọ́n máa wúlò láyé bàbá. Ó yẹ kó lè jèrè ọba Solomoni. Yí. Ọlọ́run. A máa sanwó orí ẹ lóṣù iṣẹ́. Má bọ̀ ọ́ ti tó èso òkè. Má yẹ kọ́ ranjú mọ́ ẹ. Àwọn tó wà ní comment section yẹn wọ́n gbádùn. Nǹkan tó lọ́ba Solomoni bá ti like làwọn máa like. Ẹ̀yìn ẹ tó point kábíyèsí Elédùmarè. Nǹkan tó lọ́ba Solomoni bá fẹ́ jẹ náà àwọn olójú kò mú òòlù. Tí mo ní kí wọ́n wá tó like lè ń like. What is the problem? Ìmúra ẹ̀ kà màmá ò kí ló dé? Bọ̀ kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tó wá yẹn tó wá sótẹ́ẹ̀lì yẹn tó fi yẹrí tó jẹ́ ká ṣe kíni? Àbá ti wọra gan. Kí ló dé tó fi yẹrí lọ́jọ́ yẹn? Kí ló dé tó fi yẹrí? Tàbí kí n má cast ẹ̀ ni? Ọba yẹn ti lọ sá. Okay, kí n má cast ẹ̀ ni? Ọjọ́ wo làwọn á pàdé báyìí? Anytime tẹ bá ti wá sábẹ́ kúta. So my son, okay, God bless you. Oh yeah, God bless you for the gifts. Time tí bá wá sábẹ́ kúta yẹn, mo lè wá lọ́la, but so olùkọ́ send owó epo sí mi kí wá lọ́la. Sá. So olùkọ́ send owó epo sí mi kí wá sábẹ́ kúta lọ́la. Mo lè wá tó tiẹ̀ lọ́la. Ọba, ẹ̀yin lẹ fẹ́ sanwó orí mi sá. Mo kàn yọ sí ẹ lọ́nà. Ọba, bí mo ṣe wà yìí, tó lọ́wọ́ mi bá send owó epo sí yín bọ̀ mo broke. Ó dẹ̀ yẹ̀yẹ́ mi ní public pẹ̀lú bó ṣe gbé bẹ́lìtì àti ìpè bẹ́lìtì sápá lòdì àti ìpè olówó lọ́wọ́ àti ìpè gbogbo bẹ́lìtì tó lè ti sápá ni. It's a point. What's it? Ẹ má bẹ̀rù sá. Hold on. No problem. Ṣé ṣọ́ọ̀bù
ṣé ṣọ́ọ̀bù ẹyin lẹ́sìn wà àbẹ́tí ẹ̀dùnkún ní ṣọ́ọ̀bù yẹn. Ìgbẹ́ mú ṣe wà. bọ̀ kí lẹ́ ń jẹ lọ́jọ́ mẹ́ta yẹn ẹ̀rẹ̀kẹ́ yóò yọ báyìí tẹ́lẹ̀ lọ. Ọba ẹ̀rẹ̀kẹ́ yìí bí kámẹ́rà ni. kámẹ́rà ni. Bí àbí àgbọn lè ṣe ń rẹ́rìn. Bí kọ́sẹ̀ ẹ̀rẹ̀kẹ́ yóò yọ tó báyìí tẹ́lẹ̀. ọba ebi ti fẹ́ fọ́ ojú wa o ní Nàìjíríà kò sí kankan o. In fact, ṣé ó ní ìdòwò ni. àwọn ọba mo ní ìdòwò o. èlò ló ní ìdí. Ọba mo ní di 200k. owó rádaràda ni Ah, wọ́n gbà lọ́la. mo mọ ọba bọ̀ nǹkan tí mo ní ìdí right now ni kò sówó lọ́wọ́ mi. wà lọ́la sẹ́ẹ̀ kí ló tó dúró sí kí wọ́n fẹ́rẹ́ fi tún un. Ṣé ń bọ̀ l'Abẹ́òkúta ni ọba? mi ò fẹ́ wá sí lábẹ́òkúta kí n fẹ́ wá mú lábẹ́òkúta ò máa gbà lẹ́kọ̀ọ́ ni. Kò sówó mọ́tò lọ́wọ́ mi ọba. so o ò lè yáwó tó kó gba 200,000 láwọn ní èkó. tó máa wá kàbí òwà kí n fowó ẹ̀fẹ́ lòmí ní ráyè rédèrèdè ó dàgbò fẹ́ máa ṣàkọ. Ọba mi ìṣàfẹ́ iná pé mi lè ṣàfẹ́ láéláé. tí wọ́n á gbà lọ́la àbí òwà. Mo máa wá ṣe máa sẹ́ndì mọ́tò sí mi ọba. báyìí ní kábíyèsí ni owó mọ́tò lọ́run lẹ́yìn tí wọ́n pẹ́ ilẹ̀ máa tọ́jú ara yín tẹ́ máa ṣènáwó ara yín ni. ká má pàdé mọ́ kò ti jẹ́ tán. Ẹ má bínú sà. Fúnmi Abígẹ́ bá ń bẹ̀ wọ́n. Ẹ má ní bínú. Abigail ló máa ń jẹ́. ṣé ńgbà tẹ́ ẹ̀ ń dẹ́ṣẹ̀ ṣé ìyá Abigail ló bá yín dẹ́ṣẹ̀. Ẹ má bínú sà. Yeah, today's program was so lovely. In fact, èmi gan and that lady that kábíyèsí inspiration náà fi ń gbé wá èmi gan enjoy ẹ̀ ní comment section tí mo wà mo enjoy ẹ̀ pa wàláì. program èwo ń lẹ́sàn pa. ẹni ṣé àwọn tó wá èwo lè ní kílẹ̀ rẹ̀ jọ́ nǹkan kan bẹ̀. ẹ ti mute. action yẹn pọ̀ bàbá. kílẹ̀ ẹ̀jọ́ ní program. àkọ́kọ́ náà mo enjoy pé bọ́n ṣe fún àwọn èèyàn lóúnjẹ bí wọ́n ṣe fún àwọn èèyàn ní ẹ̀bùn fún yàn lóríṣiríṣi nǹkan báyẹn because ṣe rí ẹlòmíì wà tó ṣe wípé ebi ọjọ́ kan tó bá pa ó lè dáràn tí ipa ọdún kan ò lè ká ṣùgbọ́n èèyàn púpọ̀ lápè díẹ̀ la máa rí kọ́lọ́hún Elédùmarè kó túbọ̀ máa bá mi kún yín lọ́wọ́ kẹ́mi yín má kúrú fún wa ká ọjọ́ pẹ́ fúnra wa dáṣọ tèmi lè sọ jù bá ń lọ. What is it? Fúnmi Abígẹ́ kújọ́ mẹ́ta mà. Ẹlẹ́wà. Ẹwà òkè mà kújọ́ mẹ́ta mà báwo ni ṣe mà. Àdúpẹ́ o, àdúpẹ́ o, àkọjá yóò wà o. Àwọn Abígẹ́ ọ̀pọ̀ tó dààmú la. Àlàáfíà lọ́wọ́ o. Ẹwà mà. Báwo ni business? Ṣé business ń dùn dáadáa? Olúwa ṣeun mà ń tì. À ń yí mọ́. Àgùkù dá lọ́jọ́ kan. Ní Jésù. Àáfàá mo kí yín o, ẹ má bínú ẹ̀kan. mo máa fi gẹ̀ mo mọ̀ pé jẹlẹ̀ ń sè báyẹn o torí mo mọ̀ pé 24 hours ẹnu ọba kì í dúró ẹnu ẹ̀ dúró mo mọ̀ pé oúnjẹ lẹ̀ ń sè nínú kẹ́ máa dín chicken ọ̀ tọ́kì ọ̀ kẹ́ sáà máa dín kankan kẹ́ máa ṣe gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ là ń sẹ́ papọ̀. ìyẹn náà nice kò ní bàjẹ́ mà ọlọ́run ò ní ṣí kò ní di ẹrù yín mà Àmì o. ẹ kú tọ́jú wa ẹ ṣeun gan. Yes, sir. Ọlọ́pẹ̀.
Ọba o. ayé òpè méjì. ìyá bí gẹ̀ẹ́sẹ̀ tó fẹ́ mọ sakábíyèsí ni tẹ́fẹ́ mọ sakábíyèsí láàfin ni wọ́n tún sàn yín nìyẹn o ìyá bí gẹ̀ẹ́sẹ̀ tó fẹ́ gbé yín mọ́ra nìyẹn. Òrékè ntẹ́gbẹ́ kìíní ìsátó ẹ̀yin ló kàn. Yes, má worry. àbí jẹ́ àṣà tí ń febi pa Nàìjíríà lọ́wọ́ lẹ dá yẹn o gbogbo àwọn tán láwọn ló kàn nígbà tó fẹ́ dìbò wọn lè bọ́ta mọ́nì ìsìnkú ti kan àwọn o ebi ti pẹ̀lú mi fọ́ lójú. Ó tiẹ̀ ti kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí. Ó ti kàn everybody. ìwọ ló jẹ́ kó kàn ẹ́ o kò kàn àwa o 24 hours light ni kò sáré ibi tíyàwó mi wà 24 hours light ni wọn mọ̀ pé ìyà jẹ ní Nàìjíríà. àwa ń jẹ nǹkan tá a fẹ́ à ń live life tó dáa àwọn tó bá kàn ló kàn. a ní kó wá jọlá ìwọ ló ń sáré. Ó kàn mí o. Power Sapa raised to power 12 ní tọ́jọ́ tèmi. Òrékelé wà tẹ́ bá ṣe nọ́mà lálẹ́ yìí tẹ́ dọ́dọ̀ ọba lálẹ́ yìí ìtẹ́ máa jẹ títí di January 1 ó máa kàn yín lára ní sínsínsínsín. ẹ̀yin lẹ fi Sápá ẹ̀yin lẹ sọ pé ẹ mọ Sápá rí tẹ̀yà sí Sápá ọjọ́ ń ṣeré ọwọ́ náà sẹ́wọ̀n pé Sápá máa destroy yín ni bẹ́ẹ̀ bá ṣọ́ra. Ọmọ yìí kí Sapa destroy mi ẹjọ́ kò yí sí o. Ọmọ ọba o ọlámi lè parọ́ fún iṣẹ́ ń gbọ́ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ èlò ló fi ra àwọn trophy tìrìtìrì yẹn tẹ́lẹ̀ 200 250 ìsìn is 800 1000 ẹlòmíì tí ó ti ro oúnjẹ jẹ ṣé ló máa lóhùn lálàpọ̀ fẹ́ jókòó pọ̀ fẹ́ mọ tí. ìyẹn ni kẹ́ má sọ ìyẹn ni kẹ́ mójútọ́rọ̀ ayé yín o àwọn èèyàn bíbí àṣẹ wọn tó àwọn èèyàn mú o bíbí àṣẹ wọn tó kò kan Nàìjíríà o. bí àwìn wọn ò kan Nàìjíríà ò ẹni kẹ́ mójútọ́rọ̀ ayé yín bíṣọ̀bù yóò ṣe mọ́ ta o bí àwìn wọn ò kan Nàìjíríà rárá àtọ̀ àwọn èèyàn mu ọtí lójoojúmọ́ àwọn èèyàn wọ́n ń dóyàn lọ àwọn èèyàn lóyún kò sọ̀rọ̀ lórí ẹ̀ so ẹ̀yin ni kẹ́ mójútó ara yín àwọn èèyàn lóyún àwọn èèyàn ń dóra wọn wọ́n ń wọṣọ wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo àwọn èèyàn mu nǹkan wàláì tó wáyé pọ̀rọ̀ tí nǹkan múmu tán bá kásẹ̀ rẹ̀ pònú ayé nìsín ayé á dẹ̀ parẹ́ torí àwọn kan ò bá dá wàhálà kalẹ̀ sáyé nǹkan tí wọ́n mu ni ò jẹ́ dá wàhálà kalẹ̀ wàláì so ọ̀rọ̀ bí àyẹn tẹ̀ wọ́n mẹ́nu kan kílẹ̀ wí òkè. ẹ lè understand àwa táwọn mẹ́la ń sọ kọ́tà mọ́ kò lè yé yín. lọ́nà wo ni o fi lè yé mi àwọn èèyàn mu tí ó dà gẹ́gẹ́ bíi pé ká sọ pé Nàìjíríà le bó ṣe le tó àwọn èèyàn sàǹtà tẹ́tẹ́. apá àti dandan ni. ara. ó ní kò lè yé yín ibi tó ń rìn sí ọ̀tọ̀ ibi tẹ̀yìn rìn sí ọ̀tọ̀. bẹ́ẹ̀ni wàláì bẹ́ẹ̀ni. ibi tó yí sí ọ̀dọ̀ ẹ̀ ó lé níbẹ̀ ọ̀dọ̀ tẹ̀ lè rọ̀ ṣùgbọ́n èmi ìbílíìfù pé ojú tí mo wò yóò dàbí olóyún. ṣé mi kì í ṣe tó lóyún ní ẹgbàá mi ṣé tẹ́gbẹ́ mi ló wig ọba this is my natural face. ojú ẹjọ́ tó lóyún tẹ́lẹ̀ ló. mi ò lóyún ọba. sáwọn àìkún alájà. maaleykum salaam. ẹ kálẹ́ mà ṣe wà pa mọ́. Ẹ kálẹ́ mà o. Yes ma. aya ọba ní sẹ́ baby girl skin tiwa ní sẹ́ ó bàjẹ́ tí mọ̀. Yes ma. A kú náwó ẹni. Ẹ wò ẹ Ọlọ́run náwó gbàdúrà wa o. àmì o. Yes ma. Ẹ kú tọ́jú ọba. Yes ma o. Ọba. olórí tó ṣú ọ̀gbìn gbígbà. Ẹ kú náwó ẹni. How are you? Mo wà okay sir. I love everything about you. I am humble. Kálẹ̀ o kékeré. Abíkẹ́lẹ́ kọ́ mà. tí àbí girl skin tiwa kò ní bàjẹ́ mà ọwọ́ mi wà lókè o. Àbá ẹ̀ka ọwọ́ yìí sílẹ̀. ẹ̀yin gbogbo Nàìjíríà ni ẹni tó gbọ́ mi lélẹ́yìí o. Kí ló rí ọba? wọ́n sọ fún gbogbo àgbáyé ni pé wọ́n ló ń gbọ́ mi kí wọ́n lè mọ̀.
ọlá Mọ́mí yín la fi Abíkẹ́ ń ló mí gbọ́ gbogbo wa o. ọlá yín la fi ń mí o. Mọ́mí Abíkẹ́ ló gbọ́ gbogbo ẹjọ́ ẹ bá a dúpẹ́ o. Àfà ẹ bá a dúpẹ́ lọ́wọ́ Mọ́mí Abíkẹ́ o. Àbọ̀ mute nísìn. Mọ́mí Abígẹ́ kú tọ́jú wa o. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ tọ́jú wa pẹ́ o. A ṣàgbé lọ́dọ̀ yín pẹ́ o. Ẹ sọ àárín yẹn ẹgbẹ́ ta ló ń bọ̀ wá. Àfà ẹ ti rí mi tó ti sẹ́ẹ̀dì náírà láti náírà sí London sí pounds rí. Àfà sọ̀rọ̀. À ń kọ́ lọ́wọ́ ni. Hello. Bọ́sì kílẹ̀ sọ́mà, mò ń kọ̀ lọ́wọ́ ni ẹ má bínú. Ṣé ti rí mi tó ti ń sẹ́ẹ̀dì náírà tó fi náírà sanwó pounds ní rẹ́ǹtì mi báyìí? Ṣé ti rí rí? Ó wà náà kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìyá Abígẹ́ àtọ́ba o. Ó pọ̀ fún ìyá Abígẹ́ ṣé ẹ̀ mọ tán sọ ni olórí nọ́mbà 1 olórí tí ò sírú ẹ̀ láàfin nìyẹn. Kò sírú ìyá Abígẹ́ láàfin. Bá ṣe wà yìí anáwó mọ́ pariwo ni wọ́n olówó tí kì í ṣe screenshot olówó tí ò mọ́jọ́ Monday. Àfà ẹ má wọrí tí wọ́n ti fẹ́ mú yín lọ ṣọmọ táǹbì kan ẹ bá sọ pé ẹ lọ o. Ẹ sá sanwó fún mi ẹ bá ti sanwó fún mi ẹ fi tó kulẹ̀ ẹ dẹ̀rọ oúnjẹ fún mi kí n tó lọ ẹ jẹ́ ń jẹun ẹ rọ oúnjẹ fún mi kẹ̀dẹ̀ fún mi lówó tí màá fi lẹ̀ sílé fún ìyàwó àtọmọ mi. Tó sì tí wọ́n fẹ́ mú yín lọ ṣọmọ táǹbì kan bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀. Tẹ́ bá fẹ́ mú mi lọ sọmọ ta ẹ fún mi lówó tí màá fi kalẹ̀ fún ìyàwó mi bóyá ọ̀sẹ̀ kan la fi máa pọ́n lé bóyá oṣù kan kí n fowó kalẹ̀ fún wọn ká máa jẹun so kẹ̀dẹ̀ fẹ́mi náà ní oúnjẹ kí n máa jẹun dáadáa. Àfà ẹ bèrè question lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ẹ káàbọ̀ o lọ́sbáìtì àbí kílẹ̀ pé ẹ má bínú ṣé wàá bẹ̀. Ẹ kálẹ́ o. Tálàáfíà ni. Àlàáfíà ni sà. Kí lẹ fẹ́ kí lẹ need kí la lè ṣe fún yín ṣe fẹ́ fún wa lówó ni àbẹ fẹ́ tọrọ. A fẹ́ tọrọ ní bàá tọrọ owó. Ok kí lẹ fẹ́ tọrọ. A fẹ́ tọrọ followers ni sà. Kábíyèsí wọn bá yín sọ̀rọ̀ sá èló ló ti wá wà lọ́wọ́ yín. Mi mọ̀ èló ni mo máa fi ṣe yẹn. Ẹ sáré tẹ 500k sí àkáǹtì kábíyèsí. Kí ni mo ṣe fún yín? Tí kí ni fi ṣe kí ni ṣé tí mo fi wọ̀bẹ sí yín lọ́rùn. Kí ló dé? Owó kékeré. Ẹ bá mi já wálẹ̀. Ok ló lẹ́yìn fẹ́ já sí fún ara yín. Ẹ má dá àfà lóhùn 200,000 péré mi jẹ. Ok wọ́n ní 200k péré ni. Ok. Ṣé kí n má pa fún ìgbà mi? Àkáǹtì ọba lélẹ̀ ẹ máa wo orí screen nísìn. Ok. Bí followers mélòó lẹ need. Bó bá ṣe pọ̀ sí náà ni mo ṣe ṣí page mi kò pẹ́ so. Tí ni wọ́n wà kábíyèsí. Ẹ fún mi 200,000 àmọ́ bá ń ṣiṣẹ́ lé sí. Ok. Mo ti rí nọ́mbà yẹn. 30. Báwo nìyẹn? First bank. First bank Adékúnlé Adélànà. 1 2 3 Okay. 5 8. Account ọba nìyẹn. Yes, I'm coming now. You can see I'm on call. Okay, kò sí wàhálà ẹ fún mi 1 minute. Màá jọ padà. Okay. Ok. Ṣé ẹ bá ti fẹ́ àwọn olówó òṣèré mọ̀ ó máa rí sí i. Ẹ máa kó tó dìpọ̀ máa send owó ẹ̀ tí máa follow wọn o. Má follow tálákà o, má follow ilé bí o. Olówó kan ló dé yìí o, má follow wọn bẹ́ẹ̀ yẹn o. Bó bá ti lọ gọra ẹgbẹ́ nìyẹn, bó ti gọra ẹgbẹ́. Ẹ bá ti rí àwọn èèyàn gidi ẹ máa follow wọn. Tọ́ba bá ti rí ní sèmi náà follow. Tọ́ bá ti lè rówó yẹn bá wa tẹ follow. Gbogbo wa la máa follow. Ẹ follow wọn pa bẹ́ẹ̀ yẹn.
tá bá ti lè tẹ́wọ́ a máa tẹ fọ́lò pa ni olówó ìpariwo ẹni tó máa ṣàánú ẹ̀ ò ní fún ẹ wàhálà wọ́n ní kó fọ́lò èèyàn gidi. I remember ẹ̀. Tell remember handle ẹ̀. Ó ṣì wà bí bá, ó ṣì wà bí. Ó ṣì wà níbí. Ó wà bí, ó wà bí. Ó ní lost by team àbí kí náà pé lost by team. Kò sí lókè mọ́ o. Ó wà ní comment section. Okay. So tẹ́ bá ti ṣe ẹ̀kọ́ comment wípé ti ṣe lásà gbé wá sókè wọ́n máa follow yín pa. Wọ́n ní kó follow àwọn tó máa fún ẹ lówó yàtọ̀ sáwọn tó máa fi 2k urgent ilé ẹ lórí bẹ́ẹ̀dì àárọ̀ Monday. Ẹ bá máa follow àwọn elébi o. Àwọn never chop. Wọ́n á ní 2k urgent láàbùtù Monday téèyàn ronú wúge. Ẹ̀yin nu Ọlọ́run. Báwọn èèyàn gidi rìn lórí íńtánẹ́ẹ̀tì má bá wọn asínrìn má bá àwọn ẹlẹ́gbẹ́ wẹ́wẹ́ rìn. Àwọn ghost follower. Bá àwọn èèyàn ti gidi rìn. Èèyàn gidi. Báyé máa yí padà. Má bá àwọn sápá pípò rìn tó ń ronú. Èyí táwọn lágbájá tó wà níwájú mi. Wọ́n ẹsẹ̀ níbi ìdí. Èmi ló kó sápá bá ẹ. Ọba. Ẹ jọ̀ọ́ ẹ má fi sexy voice fẹ́ láì lówó lọ́wọ́ mi ráyò sexy voice tí ò lówó. Bọ̀ kábíyèsí ṣé kìí ṣe pé òrékelẹ́ wà pítẹ́ǹdì fún yín because ó ju ẹni tó ń rówó ra cream tó ń fresh náà. Òrékelẹ́ wà sí staff ọmọ ni àwọn ní òrékelẹ́ of the palace nígbà tí wọ́n rí sí nígbà tí wọ́n ti pẹ̀yìn dà sí palace lórí ìmísàpá ti wọnú ayé ẹ̀. A jẹ́ pé ìtókùtà òun ní òrékelẹ́ wà of the first tó tó dé jẹ́ lórí ìrìn àjọ. Èyà a jẹ́ pé ìtókùtà ń wò lára wọn kò ní tá lára ọmọọba kó mọ́ kùdà sákì ni. Òun nìkan ló kù tó bá jẹ́ bí a ti tán pátápátá. Òrékelẹ́ wà of the palace first one but nísìnyí ó ti di sàpàsàpà. Ọba òrékelẹ́ wà sí ni mí o. Zapanizer wọ́n lẹ ti di Zapanizer. Ọba ẹrí pé mi ò change orúkọ mi mo ṣe ń bọ̀ next year lágbára Ọlọ́run kíkú má pa wá. Fọ́mà ni ẹ fọ́mà. Rárá. Òrékelẹ́ wà wọ́n lẹ ti di Zapanizer. Ṣé àfà ó di next year fẹ́mi àti pálásì kò ní jọba wá. Ṣé ẹ mọ̀ pé next year yẹn ìjọba tó bá gbé kalẹ̀ lágbára gan. Ẹ̀yẹ má wọrí agbára Ọlọ́run àká tó bá máa gbogbo ẹ̀ á ti rọ̀. Èmi ò lè bá yín tákà owó èmi àtobìnrin yẹn tákà nǹkan lẹ́yìn tẹ́ ẹ lè rí fà lójijì. Ṣé ẹ mọ̀ pé ifá kan mo gbàgbé kíní fá yẹn ni ó ní kíní kan ìyá bí jẹ́ wọn ní kẹta náà mà. Ní omi kì í ṣe kó mo ní ṣé wọ́n pa ní àbí. Mo wá wò nǹkan ta ni. Ọkọ̀. Tó iná lọ nílé mi ní wọ́n sọ pé kò jọ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. So ifá kan sọ̀rọ̀ ó ní kíní kan àlùdá ará òlu lórúkọ tí wọ́n ń pe oko pé kíní kan iṣẹ́ tí oko bá ṣe òbò ló máa ń gbà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ayé obìnrin lọkùnrin wá àfọkùnrin tó bá jára ẹ̀ tó gbọ́n jura ẹ̀ lọ nìkan ni ò ní sin obìnrin. Bó bá ṣe òkú gbọ́n tó obìnrin ló máa fowó ẹ̀ sí. Wọ́n máa fowó ẹ̀ sọ obìnrin ṣáà ni ẹlòmíì láti aago mẹ́fà ẹlòmíì láti aago mẹ́fà àárọ̀ ẹlòmíì láti aago mẹ́fà àárọ̀ ló ti wa irin ọ̀kadà mọ́yà tó bá délé obìnrin ó kàn ra fọwọ́ ra lórí ní ó gba gbogbo tó ṣe lọ látàárọ̀. Ó parí. Yóò kàn rẹ́rìn músẹ́ náà ní orí yín dẹ̀ wá ń dán okínní gangan bàbá kó lẹ́nu ọwọ́ ń ṣàṣìláyé nìyẹn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Obìnrin máa lọ́lọ́ ọkùnrin máma tán ra ó máa wá sin obìnrin láyé wọn. Tí ọba ìlú bá sọ wípé kò sẹ́ni tó lè fọwọ́ gbà wọn lórí kò dọ́dọ̀ obìnrin máa mórí ẹ̀dá níbẹ̀ alákan ní ìforí ọba ṣeré lọ́wọ́ nìyẹn.
àwọn wo ni Celestine à ń báwí ní comment section. Bóyá àfa àjẹ́ kọ́ mọ̀ wípé we are time àti wà ní time of question and answer báyìí. Ok, a kí gbogbo wa sórí live Ọba Solomon Àgbáyé. Ìwọ tó bá ní question tó jẹ́ níhùn tó ní béèrè tó fẹ́ béèrè abó kan fẹ́ wá sókè ó kàn wù ẹ́ ó kàn wò pé ó fẹ́ ta Ọba Solomon Ọba Àgbáyé ó fẹ́ ta wọ́n lọ́rẹ ọrẹ owó àbọ̀rẹ òbò ntí méjèèjì yẹn ni ọrẹ owó àbẹ̀rẹ̀ òbò fẹ́ kan fẹ́ ta wọ́n ó lè wá sókè so méjèèjì yẹn ni Ọba Solomon like tá bá fẹ́ ta wọ́n lọ́rẹ so kó wá sókè any question tó bá fẹ́ béèrè àbó fẹ́ ta wọ́n lọ́rẹ òbò àbọ̀rẹ owó ò free láti wá sí òkè akí gbogbo alẹ́ kan sí ẹ wá nǹkan fìdílé ọ̀ọ́kẹ́ fìdílé nǹkan orí life Ọba Solomon Ọba Àgbáyé lẹ́wà Sheikh Ahmed Abimbola Afa of the Palace Ọba Solomon Àgbáyé ló sọ̀rọ̀ ẹ̀dá fẹ́ wá sókè ọwọ́ ajé àbí owó ajé ẹ káàbọ̀ ọwọ́ ajé ẹ káàbọ̀ sà ẹ kálẹ́ kí lẹ ní fún wa ṣe fẹ́ gbà ní abẹ fẹ́ béèrè abẹ ní question tẹ fẹ́ béèrè. mo fẹ́ gbà Ọba Àgbáyé kábíyèsí wọn bá yín wí sà ilẹ̀ pẹ̀pẹ̀ ẹ tó bá ní nǹkan tó jẹ́ ní tó fẹ́ sọ kó gòkè wa. we don't have time for eré now kò sáyè eré máa ti wà lójú ilé. Serious. And ask your question. You don't ask your question in time I remove you. You don't have time. tó bá yẹ pé àlá náà ló fẹ́ sọ tó bá yẹ pé àlá náà ló fẹ́ sọ kán sọ. ok bóyá o fẹ́ sọ àlá bóyá nǹkan tó yẹ pé ó tiẹ̀ dàrú mẹ́ lọ́wọ́ òòrójútu ẹ̀ kán bẹ́ẹ̀ tàn mọ́lẹ̀ sí o lè wá sọ tó bá dẹ̀ fẹ́ gíf fún wọn ọba máa ń láìkẹ́ ẹni tó bá lẹ́yàn tó yọ dáadáa ọ̀ tó nídìí wọ́n láìkẹ́ gan so wọ́n dẹ̀ máa ń láìkẹ́ èèyàn fún wọn lówó understand owó ló ṣe lò life bàbá lọ́lá kàbí ṣe wà ń bẹ̀. Hello, Akalesa. Kọ́dìgì. Babalọ́lá Kọ́dìrì kí lẹ fẹ́ sà? Babalọ́lá bẹ́ẹ̀ ni. Kí lẹ fẹ́ sà? Àwọn fẹ́ kí ọba ní sà. Kò sàkésà yìí kíkí la wà yìí. Àwọn fẹ́ kí ọba. Kíkí la wà yìí. Kíkí la wà yìí. Ok sà. Tọ́ ìwọ tó wà pò ní béèrè bóyá nípa àlá bóyá ní nǹkan kan báyẹn pé o ṣáà rí nǹkan kan rú ẹ lójú àbó fẹ́ ta ọba lọ́rẹ àyè wà láti gòkè wá. Wálé Bùsákì official ìdí ṣe wà òkè. Mo wà òkè ṣé iná wà òkè. Mo wà òkè sà kí lẹ fẹ́ sà. Ìyá bí jẹ́ ká lẹ́mọ̀. Kí lẹ fẹ́ sà. Ẹ ní sùúrù ẹ ní kí wọ́n tán. Mo ní kí ẹ ní sùúrù. àti báwọn pariwo ní tó ti go through the point jáda ní kò sáyẹ ẹjọ́. Debbie ẹ kalẹ̀ how are you ma. Debbie ṣe wà ní klọ́ọ̀bù ni. Ọba do not like nuns. Bùsáyọ̀. Àwọn ọmọ tán máa ń wẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ yẹn ti jí. Àwọn ọmọ tán máa ń wẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ yẹn ti padà jí. Gbogbo àwọn obìnrin generation yìí ó kó nira ẹ̀. Okó àti ṣíṣà àti gbó mímu ìtókù tán ṣe ní ìsinú àwọn ọmọbìnrin ṣe kán mu gbó kán fa ṣíṣà kán dẹ̀ dóko ìtókù tán tó kù ní ìsinú yẹn. Ìwọ náà po ní question tó jẹ́ ní o fẹ́ béèrè àbò fẹ́ sọ̀rọ̀ nípa àlá àbò fẹ́ bùn ọba lówó àbò fẹ́ ta ọba lọ́rẹ fúnra rẹ̀ fẹ́ fúnra rẹ̀ tọba lọ́rẹ tó jóbìnrin ó yá gòkè wá kó wá béèrè. Everyone. You are blessed. You are blessed forever. Ìwọ tó bá ní béèrè àbúfẹ́ sọ̀rọ̀ nípa àlàóyà ìkẹwà káwá béèrè. Olúwaníyì
ẹ kalẹ́ sà ṣàlàáfíà lẹ ṣe sà. adúgbò fọlọ àlàáfíà làwà o. kí lẹ ní fún wa. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ọba ni. ok. ọba ẹ kalẹ́ sà. mo ní ọ̀rẹ́ kan ni ó wá lóhùn lálàyé pé tóun bá lálà òun máa ń kó edé lójú àlá. ṣé ẹ gbọ́ mi sà. nídìí kẹ́ sọ àlá yẹn fún mi lọ́wọ́ ń gbọ́ yín. ó ní òun bá pé òun lálàyé pé òun lọ sódò pé nígbà tóun òun dẹdò pé ìgbà tó yẹ kó ẹja ló yẹ kóun kó jáde but edé lòun máa ń kó jáde nínú odò ó dẹ̀ máa ń lálàá ẹni gbogbo ìgbà. nǹkan tí àlá yẹn sọ fún ni wípé ìgbé ayé ẹ̀ kò lọ síwájú kò bẹ̀ lọ sẹ́yìn ó sì wà láàárín méjì. nǹkan tí àlá yẹn tíra ti sọ fún nìyẹn wípé ayé ẹ̀ kò lọ síwájú kò bẹ̀ lọ sẹ́yìn so ayé ẹ̀ wà lójú kan kò sún síwájú kò sún sẹ́yìn ebi ò pa kò dẹ̀ tọrọ jẹ ó wà lójú kan so kó para mọ́ ìgbésí ayé ẹ̀ tó lè tẹ̀síwájú. bí adágún odò sà. bẹ́ẹ̀ yes. ok so ẹ má bínú ẹ jọ̀ọ́ kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ló lè ṣe sà. tó bá yẹ kó gbàgbọ́ nínú iṣẹ́ wòlíì ó máa fún èmi ní 1.5 million wọn bá ṣiṣẹ́ yẹn tó bá yẹ kó gbàgbọ́ nínú ẹ̀yin lẹ bèrè solution tó bá yẹ kó gbàgbọ́ nínú ifá màá pe fóònù nọ́mbà àwọn babaláwo ìjọmọlúwàbí fún mi ìmọ̀ye táwọn yẹn máa gbà. èwe rẹ tẹ̀lé. màá reach out sí padà màá reach out sí màá jẹ́ kó mọ̀. bọ́dà. all right sir ẹ ṣé sir. kò sí lè tẹ́ fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ọ̀ ní rí ó jẹ́ ti babaláwo lẹ fẹ́ rí ó dẹ̀ jẹ́ ti wòlíì ó wà ńlẹ̀ bó jẹ́ tàfà ó wà ńlẹ̀ ó yẹ kí tẹ bèrè lẹ́ẹ̀kan pé lè làfà fẹ́ fi ṣe. question tó fẹ́ sọ àlá àbò fẹ́ béèrè kó gòkè wá tó bá dẹ̀ fẹ́ ta ọba lọ́rẹ Malik salamu alaikum. wa alaikum salam. ṣàlàáfíà lẹ ṣe. bẹ́ẹ̀ sọ. kí lẹ ní fún ọba. kò sí gangan. sá. ẹ̀yin kan gbádùn program yẹn náà ni mo ní. akékékéké kan ra mọ́ mu gbó wọn dáhùn àti kékéké ọba lọ́la ṣe wà pa sàláfíà fún yín. ọba ẹ kalẹ́ sà. ṣé wà pa. kí lẹ ní fọba sà. mo fẹ́ dá fáànù. ok ọba ọba yín wí sà. ẹ pé fóònù nọ́mbà ìjọmọlúwàbí. ọba ṣé a lè dá online ni. ẹ pé wọ́n lè dá yín lóhùn lórí fóònù. ó yá kí ni nọ́mbà wọn yìí jọ. 091. nọ́mbà. where is this pen. ó yá bàbá mo gbé 091. 091 18. 18 73. 73. 98. 98. 78. 78. 091 1873 9878. ẹ send voice message tí wọn pẹ́ fẹ́ bá ifá ní gbólóhùn but ẹ máa sanwó kán tó dáfá fún yín o. Èló ni? 10,000 náà máa ń gbà. That's an issue. Okay, thanks so much. Ẹ send voice message sí wọn. I'll do that just right away. Yeah. tẹ́yìn babaláwo bá wà níjọ ọmọlúwàbí. ẹ̀yin tẹ́ bá fẹ́ tún béèrè question abẹ́fẹ́ sọ̀rọ̀ àlá ẹ gòkè wá abẹ́fẹ́ ta ọba lọ́rẹ bóyá nípa ọrẹ ìdí ẹ̀yàn àbí owó wọ́n wà available. kò sí nǹkan tí ẹ bá fẹ́ tí àwa ò ní tẹ́ bá fẹ́ ká gún yín ká fún yín ní full service á ní tẹ́ bá fẹ́ ká bá yín náwó yín á ní àìná ó ga o owó yẹn pọ̀ jù fún ẹ àbí it's a pity. Olúwaṣẹ́gun hello sir. Olúwaṣẹ́gun ṣe wà ń bẹ̀. Olúwaṣẹ́gun mọ̀ tí ṣẹ́gun.
ilé ò tí ṣẹ́gun rárá. Wọ́n ti ṣẹ́gun. Wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ṣẹ́gun. Ó fẹ́ béèrè nípa ìtumọ̀ àlá tí kò yẹ. Ẹgbẹ́nu sí Mike ṣe wà ń bẹ̀. Code. Ó fi abílẹ̀ náà fún. Ẹgbẹ́nu sí Mike ṣe wà ń bíbẹ̀. Code ni sẹ́, thank you. Ẹgbẹ́nu sí kí ni ìbéèrè yín? Ẹgbẹ́nu sí Mike. Code, thank you, sir. Ẹgbẹ́nu sí Mike ò sí ń bẹ̀ sà bàbá. Another person. Rẹ̀ kọ́ ṣe wà ń bẹ̀ sà. Hello, sir. Ẹ kalẹ̀ kí lẹ ní fún wa, kí la fẹ́ ṣe fún yín. Mo fẹ́ béèrè ìbéèrè ni sà. Ok, lọ́wọ́ ọba. Bẹ́ẹ̀ sà. Ọya, bisimilá. Ẹ káalẹ́ sà wa. Ọba mo kí yín o. Nípa àlá ni sà. Ok, go Mo on. fẹ́ béèrè Dáwọ̀ nípa lẹ́sẹ̀ àlá. Téèyàn bá lálàá, ń lálàá torí pé ohun àtèèyàn dùn nǹkan lójú oorun, kí ni ìtumọ̀ ẹ̀? ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe láàlà yẹn gangan. Ẹ kàn lè sọ àlá lérè fi kán rí túmọ̀. Ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe Ẹ láàlà. máa sọ bẹ́ẹ̀ ṣe lálá yẹn. Ẹ máa sọ nǹkan tẹ́ ń dù. Ṣẹ́ni tẹ́ ẹ mọ̀ ni, àbẹ́ni tẹ́ ẹ mọ̀ lẹ́yọjọ́ ń dùn nǹkan mọ́ra yín lọ́wọ́ lójú àlá. Mi ò ronítọ̀hún rí. Ẹni tí mi ò rí rí ni. Hello. Báwo lẹ ṣe láàlà yẹn láti bẹ̀rẹ̀ kẹ́sọ́dọ̀pin? Nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn. Béèrè kó gòkè wá. Àbí fẹ́ ta ọba lọ́rẹ. Ọmọọlá, ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ sà. Ọmọọlá, ẹ kalẹ́ sà. Ẹ kálẹ́ sà. Sálàáfíà lẹ ṣe, kí la fẹ́ ṣe fún yín, kí lẹ fẹ́ béèrè. Adúpẹ́ sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Èmi àti àwọn ọ̀rẹ́ mi kan la jọ wà ní online. Ọba ẹ kálẹ́ sà. Ìyá Bígẹ̀ mú kí n. So èmi àtàwọn ọ̀rẹ́ mi kan la jọ wà online. So ó wá ń sọ̀rọ̀ àlá kan fún mi. Mo wá ní ọba ti wà online kó jẹ́ kí n béèrè àlá yẹn. So mo wà online pẹ̀lú wọn. So ó ní òun lálá yẹn pé òun sùn. Ó ní ẹni yẹn wá, obìnrin kan ṣáà wà lójú àlá yẹn pé ó toast òun pé later obìnrin yẹn ó ṣáà ní obìnrin yẹn ṣáà bá òun sùn pé obìnrin yẹn wá ó release òun dẹ̀ rí release yẹn. Ó wá lòun wá tají pé nonsense wo leléyìí. So mo á ní màá béèrè lọ́wọ́ ọba. So bá la ẹ ṣe rí nìyẹn sà. Béèrè kó gòkè wá. Àbó fẹ́ jẹ́ kán bẹ sọ̀túnmọ̀ àlá. Àbó fẹ́ ta ọba ní ọrẹ ìdí àbẹ́yàn àbówó gòkè wá. Ẹ̀yin tàwọn comment section ẹ power tap. Kazeem jẹ́ wà ń bẹ́ta. Kazeem Adéníyì ṣe wà ń bẹ̀. Kazeem Adéníyì, are you there? Hello, ẹ káalẹ́ sà, ọba. Ọmọ Lọlá, Bẹ́ẹ̀ni sà. kí lẹ fẹ́ mà? Ẹ kalẹ́ mà. Mo fẹ́ béèrè ni pé kí ló túmọ̀ sí téèyàn bá lálàá wípé òun wà ní pé bóyá òun wà nínú ìṣòro lójú oorun kó a máa pariwo ó mí o kómi yẹn dẹ̀ padà ṣiṣẹ́ fún kí ó rí ìtúsílẹ̀ lójú oorun yẹn. Kí ló túmọ̀ sí sà?
báwo lẹ ṣe lálàá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ báwo lẹ ṣe parí ẹ̀. Most times bí ẹni pé bóyá èmi àti ẹnìkan bóyá à ń jà lójú oorun kí apá mi má lè ka ẹnìyẹn kí wá pariwo ó mi ò kí nǹkan ṣáà ṣe ẹnìyẹn through omi tí mo pè ṣá. well nǹkan tí àlàyé sọ fún yín ni wípé tí ẹ bá ṣe nǹkan mẹ́wàá so nǹkan tí ẹ ò expect kó máa jáde ní kinní yẹn òun lẹ máa rí. ṣe gbàlàyé mi. Kò yé mi dáadáa sá. ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣe mú kí nǹkan ṣe dí tó bó ṣe mú kí nǹkan ṣe fún ní ẹ́díkì tó ayọ̀ ló máa gbẹ̀yìn kinní yẹn àti àṣeyọrí. ẹni tí ìjọba bá wọlé yes so but ẹ gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ àtàlà inú ènìyàn tó dà kí ìlérí yẹn bá lè wá sí mi sọ kó má jẹ́ pé tí nìkan lè máa fi máa gbọ́. Okay, all right sir. Ẹ ṣé sá, ó ti yé mi sá. Ẹ ṣé sá. Déjì. Ẹ kálẹ́ ọba o. Kí lẹ fẹ́ béèrè sà, ẹ kálẹ́ kí lẹ fẹ́ sà. Mo fẹ́ sọ àlá ni. Ok, ó yá wọn wá pẹ̀lú yín. Mo ṣe lálàá yẹn like mo bára mi ní school bíi higher institution ni so but ìgbà tí mo débẹ̀ mo pàdé ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ yẹn wá jẹ́ ọ̀rẹ́ secondary school friend mi so ó wá mo ṣáà mi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣá ó ṣáà sọ pé òun fẹ́ fún mi lówó wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé alpha pé kí ló tó fẹ́ fi fún mi lówó pé and then ẹni ẹ̀dẹ̀rẹ̀ kò bí ẹni tí mo mọ̀ bí mo ṣe mọ̀ nígbà táwọn secondary school kò ṣe ẹni tó lè fúnyàn lówó so ó wá ní pé òun ṣáà fẹ́ fún mi lówó yẹn bó ṣe rí mi the way tó ṣe rí mi yẹn ó wù kó fún mi lówó mo ní má worry pé wọn náà ní ìdòwó pé kó keep ẹ̀ kó má fún mi lówó kó má bọ̀dà so ìgbà tí òun wá yà òun lọ sí class tiẹ̀ èmi wá lọ sí class tọ̀dọ̀ mi so mo ṣáà dé ibì kan níbi àwọn complex kan ṣá nínú school so mo á bá ibi tí mo ti fẹ́ ra nǹkan nínú àwọn complex yẹn mo á bá woman kan níbẹ̀ tó jókòó níbi tí mo ti fẹ́ ra nǹkan yẹn so woman yẹn ṣáà ń ta sí mi ó ṣáà bá mi sọ̀rọ̀ mo ṣáà rò pé ẹni ó stranger lẹ́ni mi mọ ẹni rí ó ṣáà ń sọ àwọn nǹkan tó relate mọ́ mi tó fi jẹ́ pé ó real mo á rò pé báwo lẹ́ni ṣe mọ gbogbo nǹkan tó ń sọ ẹ̀ ẹni tí ó mọ̀ mí tí mi ò mọ̀ so ó ṣáà ń sọ many things ìgbà tó yá ó sú mi mo sọ fún pé kó má ta sí mi mọ́ kó má business ẹ̀ but the more tí mo ṣe ń sọ pé kó má bá mi sọ̀rọ̀ mọ́ ló ń bá mi sọ̀rọ̀ and then wọ́n á warn mi pé má kóbìnrin má ṣe kinní kan báyẹn ṣá stuff like that mo ṣáà ni mo ti gbọ́ pé nǹkan tó ń sọ yẹn ṣáà ti tó pé mo ti gbọ́